àfáà ní bàbá ọba lóòótọ́ gbogbo yẹn àfáà ẹ̀yin bàbá ọba pátá ní Islam ṣé lóòótọ́ ni wípé àfáà ní bàbá ọba ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn mùsùlùmí ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ o ó dàbẹ̀ ní pé statement yẹn ó ti ń dá problem lẹ̀ ó dẹ̀ ti ń dá wàhálà lẹ̀ gan seriously statement yẹn àwọn oníṣẹ̀ṣe wọn ò fẹ́ accept ẹ̀ mọ́ rárá wọn ò fẹ́ jẹ́ kẹ́ni bọ̀dì máa make statement yẹn mọ́ wípé àfáà ni bàbá ọba tàbádé wo lóòótọ́ àfáà ń ṣe bàbá ọba lọ́nà kankan o torí pé kí ni ọba ló yan àfáà ní ìmáàmù nínú ìlú so àwa lè gbé gbogbo credit wípé àfáà ni bàbá ọba nítorí àlàáfíà àti peace kó bá lè jọba gbogbo ẹ̀yin àfáà wa tẹ máa ń sọ ọ̀rọ̀ yẹn tẹ máa ń tẹnu pé àfáà ni bàbá ọba ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ o ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ statement yẹn ti ń dá wàhálà lẹ̀ ó ti ń dá fìtínà lẹ̀ ó dẹ̀ lè dá ogun sílẹ̀ nǹkan tó bá anything tó bá ti lè dá wàhálà lẹ̀ tó lè dá ogun sílẹ̀ ẹ jẹ́ ká jìnà sí ṣé mo pàpà mùsùlùmí nísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n àtàṣì wa mọ́ ó pọ̀ lórúkọ burúkú wọ́n pè wá ní alákatakítí wọ́n pè wá ní apààyàn wọ́n pè wá ní kidnapper oríṣiríṣi nǹkan gbogbo mùsùlùmí tó bá ti rí báyìí gbogbo wọn ni Fúlàní so oríṣi irọ́ burúkú ó pọ̀ tí wọ́n àtàṣì mọ́ Islam so anything tó bá wá lè dá wàhálà lẹ̀ àbí tó lè dá ìjà lẹ̀ tó lè dá ogun lẹ̀ nínú ìlú ẹ jẹ́ káwa mùsùlùmí gbìyànjú kó má jásí pé látọwọ́ wa ni ó ti wáyé àbí látẹnu wa ni ó ti ṣẹlẹ̀ so statement yẹn ó lè dá ogun sílẹ̀ ó dẹ̀ lè dá ìjà sílẹ̀ ó dẹ̀ lè dá wàhálà lẹ̀ wípé àáfàá ni bàbá ọba so ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ rárá má jẹ́ ká lò mọ́ torí Ọlọ́run gbogbo yẹn àfáà pátápátá ni mò ń bẹ̀ gbogbo yẹn àfáà gbàgbà tẹ́ ẹ̀ ṣe wáàsí káàkiri àgbáyé táwọn bá ń pín in lónìí wáàsí táwọn gọ́fúnà ń pín in lónìí wáàsí ẹjọ́ torí Ọlọ́run àfáà ní bàbá ọba ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run mo fi wá play video kan ẹnìkan ó ń confirm ẹ̀ lóòótọ́ pé àfáà ní bàbá ọba ó wá sọ àwọn ọ̀rọ̀ kan tó fi back ẹ̀ up mo fẹ́ play rẹ̀ mo fẹ́ yọ àwọn mistake táfà yẹn ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ yẹn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n play audio rẹ̀ kí gbogbo akákọ̀ọ́jọ gbọ́ náà. àwọn ìmọ̀kan tó wà lórí social media tán jẹ́ oníṣẹ̀ṣe àbí tán jẹ́ mùsùlùmí àbí tán jẹ́ christianity èyí iná máa mọ ìdí tí àfáà fi jẹ́bà tí nǹkan míì bá wà tá a fi lè qualify àfáà tó tún ju bàbá lọ àfáà ju ọba lọ ní gbogbo ọ̀nà. káwo bàbá. ṣé ẹ rí tí òye wa ni wípé tí wọ́n bá bí ọba ní ilẹ̀ Yorùbá àfáà ló máa sọ lórúkọ. bẹ́ẹ̀ ni kò sí rán bẹ́ẹ̀. tí ọba bá fẹ́ kírun ní ilẹ̀ Yorùbá ẹ̀yìn àfáà ló máa tò sí. tí ọba bá kú àfáà ló máa sin ọba. àfáà ni bàbá kódà kan mi bá wà tá a fi lè qualify yẹ àfáà ju ọba lọ ní gbogbo ọ̀nà. ṣe rí àgbọ̀n mọ́ ní Nàìjíríà ni pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ọba wọn ò kì í ríbi tí wọ́n ń sin ọba sí láyé ọjọ́ òun. ṣe rí ọba tó bá ti sọ ní Sulaiman ọba tó bá ti sọ ní Faruku àfáà jùlọ tó bá fẹ́ kírun á tò sẹ́yìn àfáà tó bá tún kú wọ́n tún ní kí àfáà wá sin ọba. ẹ wá láàfáà òjọba lọ àwọn kọ̀ọ̀kan wà dé pé eléyìí tí mo sọ pé Faruku oníkìtìpá ó dìbò náà yé ìyẹn play ẹgbẹ́ lọ bí tí mo lọ gangan tí mo fẹ́ lọ gangan ní orí ọ̀rọ̀ Faruku oníkìtìpá ibi tí mo fẹ́ lọ gangan ni wípé ẹjẹ́ àwo Ìbàdàn ṣé àṣẹ Olúbàdàn sóde àjọdá wa yìí kò ṣeé ṣe now tí Olúbàdàn bá agbéjìnà tí Olúbàdàn bá bí pàṣẹ ní Ìbàdàn sọmúlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ rárá sọmúlẹ̀ ní Ọ̀yọ́ níwọ̀n àgbà tó bá ń bẹ níbi tá ẹ dárúkọ wọ̀nyí. náà ẹ wá wo àfáà tí àfáà bá pàṣẹ ní Ìlọrin ó máa múlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí wà nílẹ̀ Yorùbá àwa wo Ìbàdàn yẹn tá a wá mú àwọn àfáà mùsùlùmí tó wà ní Ìbàdàn tá a kó sẹ́gbẹ̀ kan tá a wá mú àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n ṣe Christianity tí wọ́n ṣe mùsùlùmí tá a wá kó wọn sẹ́gbẹ̀ kan tá èwo ló máa pọ̀ jù
nínú mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe mùsùlùmí ló máa pọ̀ jù. Ká wá sọ wípé kí Olúbàdàn wá pàṣẹ lórí àwọn oníṣẹ̀ṣe, ká wá sọ pé káfà pàṣẹ lórí àwọn mùsùlùmí. Ṣé ẹ mọ̀ pé tí àfà bá pàṣẹ lórí àwọn mùsùlùmí ní Ọ̀yọ́ state, in tí àfà máa kó ṣàkó máa pọ̀ ju tí kábíyèsí máa kó lọ. So àfà ju kábíyèsí lọ ní ilẹ̀ Yorùbá. Ṣé ayé ìgbà kan wà tó yẹ pé kò sí ọba ló ń pàṣẹ pé kábíyèsí tó lọ fi ara ẹ̀ sí ipò ẹ̀sìn, bóyá ó ṣe Christianity ni o, pásítọ̀ ni ó máa control ẹ̀, bóyá wá ń ṣe mùsùlùmí ni o, àfáà ni ó máa kọ̀ tó jà bàbá ṣe Allahu Akbar tó bá ṣe báyìí wàá tẹ̀lé ni. Àfáà ju ọba lọ ní ilẹ̀ Yorùbá. Ayé ìgbà kan wà tó jẹ́ wípé tí òkú ọba bá kú kò sí ẹ̀ anybody onímọ̀ bá ṣe fẹ́ ṣe òkú ẹ̀. ọ̀rọ̀ tí àfáà yìí sọ má jà parọ́ tọrọ wa nọ́nsẹ́ǹsì gbáà ni, kódà kò bá mu rárá. Gbogbo àwọn ẹ̀rí tó mú wá táfà fi jẹ́ bàbá ọba kódà kò tiẹ̀ bá kankan lọ, wàláì nọ́nsẹ́ǹsì gbáà lọ́kàn sọ, wàláì tàláì. So ẹyẹ èèyàn àfọ̀ ń ṣe bàbá ọba níbi kankan o, ẹ̀yin gbogbo ẹ̀yin àfọ̀ àwa ẹ dákun ẹ má jẹ́ ká lo statement yẹn mọ́ o, statement ẹ̀sọ́ máa dá wà láàlẹ́ o, ẹ dákun ẹ má jẹ́ ká lò mọ́ o, má jẹ́ ká lò mọ́ o, afáàní bàbá ọba níbo má jẹ́ ká lò mọ́ o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gan ló jẹ́ kí ìsìlámù wọ ilẹ̀ Yorùbá, torí pé wọ́n accept àwọn ẹni tí wọ́n ti àjò wá, wọ́n dẹ̀ accept wọn, wọ́n gbà wọn láàyè ní ìsìlámù fi. Táwọn ọba yẹn ò bá gba anybody láàyè tí wọ́n accept àlejò kankan, ìsìlámù ò lè tàn délẹ̀ Yorùbá. Pọ̀tọ́lá pé wọ́n accept àwọn àlejò kankan, wọ́n dẹ̀ fún wọn láàyè, wọ́n dẹ̀ gbà wọn láàyè ní ìsìlámù fi ráyè tó fi tàn nílẹ̀ Yorùbá. So yẹ yín, so lọ́pọ̀lọpọ̀ àwọn ọba yẹn ni. So ẹ dákun statement pé àfáà ni bàbá ọba yẹn ẹ má jẹ́ ká lò mọ́ nílẹ̀ Yorùbá yìí, ẹ dákun ẹ má jẹ́ ká lò mọ́, ẹ jọ̀ọ́ má jẹ́ ká lò mọ́ rárá àti rárá. Má gbàgbé ìwọ ọkùnrin tí ọmọkùnrin bá ti kéré jọjọ orí ẹ lọ tètè kàn sí Yahya Gambari o. Bóyá wà ní 40 going to 50 years tí ọmọkùnrin wá kéré, nǹkan ọmọkùnrin wọ́n dẹ̀ gẹ́ bí nǹkan ọmọ ọdún 5 bí nǹkan ọmọ ọdún 6 débi pé àwọn obìnrin wá rí wọ́n sá. Ìwọ ọgọ́jú máa ń tẹ́ láti yan nǹkan ọmọkùnrin láàrin àwọn ọ̀rẹ́ kò fẹ́ tọ̀ wo àgbéwà tó kàn fáwọn tí ó jẹ́ kí ọmọkùnrin rẹ tóbi dáadáa o, tí ó tóbi tí ó sì yọrí size tó bá fẹ́. Tó bá dẹ̀ ti tóbi tí ó yọrí size tó bá fẹ́ permanent ni no ní side effect. Mo jogún bá àgbọn lé mo ṣe ni o. Yes, ẹlòmí àní kò sí cure fún BP, ẹlòmí àní kò sí cure fún diabetes, má dáhùn kí ọ wà fún tó kàn fáwọn o. Sórí BP tó bá ti ń pẹ́jù lára ó máa ń result sí stroke, ó dẹ̀ máa ń fa kó jíjì. Bí kẹ́lẹ́ mi dédé ní àtàtà látòjú oorun BP ni o. Ìwúlẹ̀ tó ṣẹlẹ̀ sí all well. Diabetes ní tiẹ̀ tó ń bá ti ń pẹ́jù ó máa ń fa egbò àdájì náà, tẹ́sí àmà jẹrà títí wọ́n fi ní máa gẹ́sẹ̀ yìí. So àìbówó àbí tó confirm torí pé mo jogún bá àgbọn lé ni. Ó dẹ̀ ní bí àwọn bàbá ọjà àti tí oníbọ̀ ṣe ń treat BP, oníbọ̀ ṣe ń treat diabetes kó ní pé wọ́n ìbòdè gbogbo ẹ̀ ló wà bí tí mo jogún bá. Wà á rí pé ìwé yìí, wà á rí pé ìwé odíde sí ni, wà á rí pé ìwé àwọn bàbá ọjà àtijọ́ ni, o lè rí ìwé ìmọ̀láyé sí o, ibo ló ti fẹ́ rí. From A to Z ìwé ìyàgbé olókùn mẹ́ o, ṣàṣà ní ìran àgbo tó wà débẹ̀ tó lè pa bó ṣe wò yìí. Tó bá lọ bá àwọn bàbá tó wà ní 80, 70, wọ́n jẹ́ kó yẹ pé ìwé yìí ìwé odíde sí lóòótọ́. Àwọn ọmọ tó bí 1990 àbádọ́ ìwé ìyàgbé. So mo jogún pàgbó lé ni. A dẹ̀ ti ṣe fáwọn èèyàn tí ò níye tọ́jú ẹ̀dùn tó dúpẹ́ fọ́lọ́. Tí bá bá rẹ̀ fi ní ṣe fún ẹ̀sìn A to Z di àgbólókùn bẹ̀. So tètè kàn sí Yahya Gambari báyìí ìpèjọ́ ó dà fún tiẹ̀. Ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin yẹn kéré, bóyá láti kékeré nǹkan ọmọkùnrin yẹn ti kéré o. Bóyá ìdákọ́lẹ̀ ló ṣe é tí nǹkan ọmọkùnrin yẹn fi kéré. Bóyá bí wọ́n ṣe bímọ ẹni yẹn kàn sí Yahya Gambari. Tètè kàn sí Yahya Gambari àgbówó àbí tó confirm wallahi lazim tí ó jẹ́ kí nǹkan ọmọkùnrin yẹn tí ó jẹ́ kó jọ with no any side effect. No any side effect. Yes, mo jogún bá ìgbólé mo ṣe ní wo. Wà á rí pé àwọn bàbá wa ayé àtijọ́ yẹn, wà á rí wípé àwọn bàbá yẹn wọ́n máa ń wà òkè. Àwọn bàbá yẹn wọ́n fẹ́ ìyàwó 10, wọ́n fẹ́ ìyàwó 15, ó dẹ̀ ń satisfy wọn. Gbogbo nǹkan tó bàbá yẹn ló tọ́fi ọ̀pẹ dáadáa gbogbo ẹ̀ ló kún bí tí mo jogún bá. So ìwọ ọkùnrin tó wà bí 30, 40 nǹkan ọmọkùnrin wá kéré wọ́n dẹ̀ bí nǹkan ọmọdún 5 bí nǹkan ọmọdún 6 débi pé àwọn obìnrin wá ń rí wọn sá. Ìwọ ojú máa ń tẹ̀ láti yan nǹkan ọmọkùnrin láàrin àwọn ọ̀rẹ́ kò fẹ́ tọ̀. Wo àgbówó àbí o wallahi lazim tí kò lè ní side effect kankan. Àgbówó àbí tí ó kí ọ bíbí tí ó kí ọ dàbí jẹ́ pátápátá tó dẹ̀ ní dúró ẹ̀mọ́ wallahi. Láti ṣe fáwọn èèyàn tó ní tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Tètè mẹ́sẹ̀jì mi lórí kíni lórí WhatsApp. Tó bá fẹ́ tètè gẹ́ẹ̀tì mi orí WhatsApp àti gẹ́ẹ̀tì mi o. O lè mẹ́sẹ̀jì mi lórí. This is my number 090 21
97 53 21 090 21 97 53 21 090 21 97 53 21 090 21 97 53 21 tó bá bá tètè gẹ́tì mi orí WhatsApp àti gẹ́tì mi.